bẹ́ẹ̀ ṣáà wà ní ifọ̀ ṣé obìnrin ló wá dáa ni ṣé gbogbo wa ló wá dáa ni à ń bọ̀ ń bẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ á kọ́kọ́ yànnàná tó ń sọ obìnrin dẹranko tó ń sọ obìnrin rere dẹranko bẹ́ẹ̀ ṣe wá sọ obìnrin rere di ẹranko ẹ rí wípé gbogbo generation obìnrin tóun náà máa raise bí ẹranko ni ìrírí rẹ̀ ni yóò fi máa bá àwọn ọmọ rẹ̀ sọ̀rọ̀ ìrírí rẹ̀ ni yóò fi tẹ̀lé wọn délé ọkọ ìwà tó ń hù làwọn ọmọ rẹ̀ á jogún àbẹ́ẹ̀rí báyìí obìnrin ṣe rí nínú ìdílé. Á wá di like mother like daughter. Obìnrin ni mí mo ní tara obìnrin ni mí mo láàánú obìnrin ni mí mo mú ní dára o. Ẹ̀yin tí Ṣeun Adébóyè ní ìkànnì YouTube Ṣeun Adébóyè channels ṣe wà. Everyone embraces change in our marriage. Recognizing that even family may evolve over time and being open to adaptation and change with relationship. Ẹ jẹ́ ká wá gbogbo àyípadà. Ẹ jẹ́ ká mọ̀ wípé oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ nínú ìdílé ká dẹ̀ mọ̀ wípé àjọ wá níbì kan náà ká wá gbogbo bí a ṣe lè máa adapt sí àwọn nǹkan tó bá ń jẹyọ ó ń jẹyọ nínú fámílì ọkọ ìyàwó gbúdọ̀ adapt tó bá wá ń jẹyọ nínú ìgbéyàwó nínú ayé obìnrin ẹ gbúdọ̀ adapt okay ọkọ ò kí ń jata ìyàwó máa ń jata má máa fi ata sóúnjẹ mi o ìyàwó máa adapt díẹ̀díẹ̀ òun náà ò ní jata mọ́ nítorí pé ọbẹ̀ tí baálé ilé kìí jẹ ìyàwó ilé kìí sè é ó wá ń tìtorí ọkọ rẹ̀ kò wá jẹ ata mọ́ ó wá ń fi ata díẹ̀ sínú ọbẹ̀ lọ́jọ́ tí ọbẹ̀ bá ta ọkọ má bínú ó ṣe mistake ni ṣùgbọ́n tó bá fẹ́ dín ata fúnra ara ẹ̀ tó bá dín ata tiẹ̀ má jẹ toró láìkí ata ṣùgbọ́n nítorí títí ẹ ló ṣe ń jẹ ọbẹ̀ àárín ìdọ̀tí ò mọ́ jẹ látìgbà tó ti ń bọ̀ ìyẹn ni wọ́n ń pè ní adaptation. Ìyàwó wá láìkí camisole nínú ooru tí ooru bá ti mú kò fẹ́ràn kó máa wọ aṣọ tó ní apá lọ títí àwọn aṣọ kan wà tí ò fi àyà lẹ̀ kò fi gbogbo nǹkan lẹ̀ kò táṣìírí obìnrin láti kékeré rẹ̀ bí ṣe wọ̀ nìyẹn à ń pe àwọn aṣọ yẹn ní camisole but àwọn kan wà tó ní apá ó ní apá kékeré kí ni ká pè náà kò ń ṣe chimney o ó ní apá kékeré. Ìyàwó rẹ̀ wá wọ̀ ó wá fẹ́ jáde wá ní rárá o lè dress bẹ́ẹ̀ yẹn o I'm a good Muslim ayínúlé onígbàgbọ́ lélẹ́yìí o gbúdọ̀ dá gbogbo ẹ̀ bó ní ooru mù nínú ooru mi ò kí n wọrọ aṣọ bẹ́ẹ̀ torí pé kò lè mọ́ mi lára mi lè wà òkè pẹ̀lú ẹ̀ ó wá ní rárá aṣọ tó ní apá tó gùn gidi ló wọ̀ jáde àbí. Lọ́jọ́ tó pàdé ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo ṣe bó mọ bó ṣe pàdé rẹ̀ orí ojú rẹ̀ ó láìkẹ̀ orí ṣèpẹ̀ ó láìkẹ̀ mùsùlùmí òdodo wọn máa ń gbé ẹ̀há nínú ilé yín ni ó máa adapt sí system títí ẹ̀ ní o wá fẹ́ tán ẹ wá gbé ẹ̀há dé látọjú agbo bó bá ṣe mí wọn ò ní disgrace ẹ lójú aláàfáà láti ọjọ́ náà lọ nígbéyàwó wa ti níṣòro torí bá a ṣe ń dé ilé ni wọn ò ju aago rẹ padà sí ọ kò wá sí bàbá ńlá bá bẹ ẹni tó máa gbé wọ̀ mí lórí mọ́ ó yá ẹ wá sọ fún mi bí kò ṣe ní sí wàhálà àti ìdààmú nínú ìdílé bẹ́ẹ̀. Ìta ló ti pàdé ìyàwó rẹ lọ́jọ́ tó pàdé ẹ̀ ó dẹ̀ rí bó ṣe múra ó dẹ̀ mọ̀ wípé ìmúra yìí o èmi ò lè gbà kí obìnrin mi máa múra báyìí o bó o ṣe ń bá sọ̀rọ̀ lọ́wọ́ ló ti ní sweetheart kinní kan wà o bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ lọ má ti ìbálájọṣepọ̀ o ó wù mí láti àbí pé ńgbà tẹ̀tẹ̀ tí ara yín ṣe ó wù mí láti fẹ́ o ṣùgbọ́n ìmúra yìí bó ṣe máa múra èmi ò láìkẹ́ ṣé o lè fi sílẹ̀ tóun bá lè adapt sí system ẹ kó ti torí títí ẹ kó máa múra decently kó máa múra bó o ṣe fẹ́ nítorí pé ó lè adapt ni tó bá ti sọ pé my dear ṣé orí kéèyàn máa daṣọ bóra gẹ́rẹ́gẹ́rẹ́ yẹn kò mọ́ mi lára o kó wá sọ pé but aṣọ ẹ tó wá ń kọjá ìdí yìí o ṣe bá mi sun mọ́sàlẹ̀ kó dórún kó tó ní ẹ̀ mo lè ṣe yẹn then mi ò kí máa ń like aṣọ obìnrin màlápá bó tiẹ̀ ṣapá kékeré ẹ̀rọ ráǹjọ síra wọn ó wá ní rárá o
rárá wo tí n bá lọ sóde to dress kill ni o wọ́n gbọ́dọ̀ rí ìdajì ntọ́lọ́run Olódùmarè gbìn sí mi láyà o má wulẹ̀ fẹ́ tó o bá ti fẹ́ o ní láti adapt torí pé o ti mọ bó ṣe ń múra tẹ́lẹ̀ o bá àyàn lójú ijó olóòfẹ́ kó jó mọ́ béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé gbogbo ìgbà ni wọ́n máa ń wá sí club house ó ní ẹyin tá a bá fẹ́ ra tá a ní máa wá club o tó bá jẹ́ mi ni mo fẹ́ gbé wá sí club lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo lè gbé wá sí club house lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n kó máa jáde dé láti lọ máa club I can't do without clubbing máa fẹ́ má jẹ́ kí ìfẹ́ ó dà ẹ́ lórí rú ó ti yẹ nítorí lọ́jọ́ tó pàdé ẹ̀ kámísò yẹn ló bá lára rẹ̀ àti ṣòkòtò tó pọ̀ díẹ̀ mọ́ránmọ́rán ẹjọ́ sọ kó tó wọnú ìgbéyàwó bí bẹ́ẹ̀ kọ́ òun deceive ara ẹni ó yá ìgbà tó wá fẹ́ tán ó wá yarí ó lóun ò lè àdáàtì sí nǹkan tó ní kó ń tẹ̀ sí torí pé bó ṣe ń ṣe láti kékeré òun àtayé òun nìyẹn ó wá ní dandandandan tó fẹ́ yẹn gangan àwọn ẹbí ọkọ náà wá pè sáàrin ohun tọkọ rẹ̀ fẹ́nu bọ́ọ̀bá lè ṣe ọmọ lọ bí ṣe ń dá wàhálà lẹ́tẹ̀ẹ́jọ́ ń jà yẹn ọkàn tiẹ̀ náà ò balẹ̀ gẹ́gẹ́ bí ọkọ ọkàn ọmọ yín ò balẹ̀ ọkàn ẹ̀yẹn ẹbí gan ò balẹ̀ ojoojúmọ́ lẹ́ẹ̀mọ́ rojọ́ kẹ́ ẹ lè gbádùn ìyàwó ẹjọ́ sọ dáadáa. ẹ mọ́ gba ayé rẹ̀ lọ́wọ́ rẹ̀ tí ò bá lè drop ẹ̀ fún rárá ẹ̀. ìwọ ń bú mi lọ́wọ́ oní ẹyin bóyá lòun náà níláárí ilé ọkọ rẹ̀ ọ̀dà ohun tí mò ń sọ fún ẹ wípé kó o má ṣe nínú ìgbéyàwó yìí tó o bá ti fẹ́ fẹ́yàwó tàbí tọmọ yín bá ti fẹ́ fẹ́yàwó ẹ̀yin ẹgùn lé nígbà tí wàhálà bá fẹ́ yọlé ayé lẹ́mìí ẹ̀ mọ̀ ṣé n tó dára kẹ́kẹ́ ilé ọkọ ó kò ilé ọkọ dé after 1 ó dé after 2 ó lọ fi ọkọ mi àbí ọmọ yín náà ti dé after 1 àti after 2 òun náà fẹ́yàwó mi àbí ó yẹ wá sọ fún mi àwọn ìgbádùn wo ní bẹ́ẹ̀ tó bá fẹ́yàwó mi tí ò bá láìka àwọn ọmọ tó bílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣógun òde ṣé n tó dáa ni kí ọkùnrin ó mọ change ìyàwó lójoojúmọ́ ọmọ mẹ́ta ọkọ mẹ́ta ṣé n tó dáa ni ọmọ mẹ́ta ìyàwó mẹ́ta. ìrẹ̀lẹ̀ mi lè dàgbére tẹ́ bá tàn mí mo lè wo ilé ọlá mọ́tàn obìnrin fẹ́ má jẹ́ kó wó ilé ọlá rẹ̀ dànù yóò wo tìpìlẹ̀ tàbí kó wo kọ́lọ́run ó fún ọ kọ́ kó fún ọ tún kọ́ ìyẹn ni wípé n tó yẹ kó o fi kọ́lé méjì wọ́n ti wó tàkọ́kọ́ náà ló tó fi kọ́ kan ilé ẹbá tẹ́wé ẹwà ló bùkún ṣó burú kí ọba ó láàfin méjì. Embrace change ẹ fi ayé yín hanra yín gẹ́gẹ́ bí mo ṣe wí ní àtẹ̀yìnwá ẹ fi ayé ìdílé yín han ọmọ tó ń bọ̀ ẹ jẹ́ kó wò ó nínú ilé wa o tóbìnrin bá ti fẹ́ ọkọ o àtẹ́ni wọn ò jẹ́ fọ́jọ́ méje o ẹ jẹ́ kó wá adapt sí fúnra rẹ̀ ẹ sọ èèwọ̀ tí ń bẹ ń lé yín fún orí àjà ni wọ́n máa ń bímọ sí ilé wa o èmi ò mẹ́họ̀ ni ṣùgbọ́n ẹ fẹ́ kó mẹ́họ̀ ṣùgbọ́n tó bá jẹ́ àtẹ́ni ṣebí nítorí ọjọ́ iwájú ọmọ mi ni mo dẹ̀ nífẹ̀ẹ́ ọkọ mi mo sì lè jà tẹ́ mo lè jà tẹ́ ọjọ́ méje adaption nìyẹn ó ti adapt ṣùgbọ́n ẹ wá àtẹ̀fẹ́ ọjọ́ mọ́ sọ fún wípé tó bá bímọ àtẹ̀ní ọ̀fẹ́ nígbà tẹ ẹ wá bí tàtẹ̀ní ọmọ jẹ ó wá ń jẹ àtẹ ó ń jẹ àtẹ lójú yín ó ń jẹ yọ̀ lẹ́yìn ṣe mọ̀ pé stillbirth nígbà míì ṣe mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà ọmọ tó ń tọ́ lọ́wọ́ yẹn máa kú ṣe mọ̀ pé nǹkan tí èèwọ̀ ilé yín ó máa mú wá ọlọ́run mú a sọ fún pé ìwọlé wa ni ṣé òun nìkan ló ní ìbànújẹ́ ẹjọ́ níní ẹ ṣe protect ìbànújẹ́ ìkẹ́ má jò wá rárá. ṣé ẹ mọ̀ wípé mo sọ ní ìjẹ́jọ́ wípé a máa tẹ̀síwájú ṣé ẹ ní ohun tẹ́ fẹ́ sọ níbi eléyìí lónìí tẹ́ bá ní tẹ́ fẹ́ sọ kí n tó ṣí tuntun eléyìí tí mo fẹ́ mú wá ṣé ẹ mọ̀ wípé ohun tá a bá débí nígbà tí ìyáàfin Dọlápọ̀ Táíwò tó ń sọ̀rọ̀ níbí yìí lọ́jọ́ sí ni mo mú kọ̀kọ́ jáde nínú ọ̀rọ̀ rẹ̀. alágbára lobìnrin ẹlẹ́sẹ̀ lobìnrin olùbádámọ̀ràn lobìnrin. tó bá jẹ́ pé ó wù yín láti sọ kọ́kọ́ sí èyí tá a ti kà á lẹ̀ yìí àbẹ́yìí náà tún ní àwọn ẹ̀kọ́ tó yẹ ká kọ́ obìnrin yàtọ̀ sí eléyìí tá a ṣe àbí ó ní ibì kan tí mo ti sọ tí mo ti sọ ọ̀rọ̀ tẹ́ o ká eléyìí tó sọ yìí yóò mọ̀ dá àṣà wa rúmọ̀ ni àṣà yìí náà ni ẹ̀jẹ̀ ń gbọ́ 0704 7000 943 0704 7000 943 tàbí 0901 1111 943 0901 1111
080261911 943. Hello. Ẹ káàsán. Yes, sir. Mo ń gbádùn yín. Àkíyèsí yẹn òun ni pé ṣé ìmọ̀ láti bẹ̀rẹ̀ níbi pé èèyàn àti ṣe make correction. Kí lẹ sọ? Àkíyèsí mi ni pé òun ṣe gbogbo wa obìnrin lèèyàn lè mọ̀ láti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni, kò dẹ̀ ṣe gbogbo wa ọkùnrin náà lèèyàn lè mọ̀ láti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni, níbi pé yóò fi make necessary correction láti bẹ̀rẹ̀. Okay. So lórí pé bóyá mo wọ ilé tí ò bá ti ń wọ lójú ọ̀nà nǹkan tó ń gbà tó wọlé tán ló tún change. Ìyẹn ò dáa. Ó yẹ kó náà fira rẹ̀ hàn lójú ọ̀nà. Ẹ wá mọ tó ṣẹlẹ̀, ẹ máa gbọ́ o. Ẹ máa gbọ́ o. Ẹ máa gbọ́ o. Kò sí bí ṣé ń gbọ́ mi? Ṣé ń gbọ́ mi sà? Kò sí bí ẹ ṣe fẹ́ bá èèyàn rìn. Kò sí bí ẹ ṣe fẹ́ báyàn rìn. Ṣe relationship ọjọ́ kan, oṣù kan, ìṣẹ́jú kan lẹ dìjọ níní. Tẹ́ ẹ bá ti lè ní relationship oṣù kan, oṣù méjì, ọdún kan, ọdún méjì, kò wá ní wọ irú aṣọ yẹn lójú yín rárá. Kò possible o. Tí obìnrin bá ṣe é, tó bá pretend, tó bá padà wọlé tán, àjẹpọ̀ náà fẹ́ rọrùn nu. Mo kàn lo aṣọ àtẹ̀sáǹpù mi. Ṣé mo pé tóbìnrin ò bá ti bímọ, ara èèyàn kan ó ṣe é tẹ́kì ẹ̀ dáadáa. Tóbìnrin ò bá tí ì bímọ, ara èèyàn ó ṣe é tẹ́kẹ̀ dáadáa. Àti fún olùkan tóbìnrin fẹ́ dẹ́ẹ̀sì ní oko aṣọ ara ẹ̀ ó tún lè ṣe lóògùn kan ṣé mo kó rọrùn jẹ́. Bẹ́ẹ̀ ni. Tó bá ń di pé ọmọ bá tó méjì mẹ́ta, ṣé mo pé tí obìnrin yẹn bá yọ̀ ọ̀gùn díẹ̀ ló bẹ̀rẹ̀ sí farahàn láti bẹ̀yìn. Bẹ́ẹ̀ ni. Tí ó dẹ̀ lè kàn lójú ọ̀nà tẹ́lẹ̀tẹ́lẹ̀ pẹ́kun yóò bímọ. Bẹ́ẹ̀ ni. Bá dẹ̀ jẹ́ ọ̀nà tó jẹ́ pé bóyá tó kóbìnrin wà ní ẹ̀gbẹ́, bóyá tó ń pa mọ́ra àti bóyá bá ń tọkàn ló ń ká lọ́wọ́ kù. Dáàbò tó bẹ̀rẹ̀ bá ń tẹ̀ nínú ilé yẹn tẹ̀ mọ̀ pé láti káwọn ọ̀gá yẹn náà mọ̀ farahàn ní wájú. Bẹ́ẹ̀ ni. Àti àkíyèsí tèmi bẹ́ẹ̀. Ẹ ṣé o, á dáa fún yín o, ẹ ṣé gan ni. Nǹkan tẹ̀ ń ṣe òní jáde lẹ́bàá ibi tó kè tó gbogbo ìgbà ní kọ́ mọ́ ní ìfẹ́ tó lọ. Mo lè dojú ayé rú obìnrin ni mí, mo lè sọ mọ́lẹ̀ lòkùnkùn. Àbáyọ̀yọ̀, ọ̀fáyìn o, ó ti fáyìn jù. Ìbínú mi lè Àbáyọ̀ mi ti fáyìn jù, èmi ní ń fi ọ fún ìyàwó. gẹ̀gẹ̀, ẹ má fi tí agbára. Èmi ní ń fi ọlọ́kọ ojú obìnrin. Ibi mo ní tara. Èmi náà ò fún ọlọ́bìnrin tọ́jú ọkùnrin. Obìnrin ni mí, mo mú ní dára o. Ṣé o mọ̀ wípé tí ìwọ náà bá pretend àwọn nǹkan tí o kì í ṣe tẹ́lẹ̀ tó o bá ń ṣe tó o bá fọ́kọ, ṣé o mọ̀ pé ìwọ ló fúnra rẹ níṣòro? Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ. Hello. Ẹ káàsán. Ẹ kú ètò. Yes ma. Ọláwùmí lórúkọ mi láti Mọ́kọ́lá. Ẹ ṣé olóko ní olóko ìyàwó mi. Wọ́n ní ètò láti gbé ètò yín lónìí. Ẹ ṣé mà. Ṣé ẹ rí àìgbọ́ra ẹni yé àti àìlènà tán ó ba àìmọye ìgbéyàwó jẹ́ lóòótọ́. Ẹlòmíì ní mọ oúnjẹ tó fẹ́ lọ forí sí ọkọ àtìpamọ́ fún un. Obìnrin ní ìbẹ̀rẹ̀ tí ò lè ṣe kó yí padà. Ó lè sọ fọkàn pé òun ṣe é nígbà bá wọlé tán. Kò ní yí padà mọ́. Gbogbo nǹkan dàrú. Èmi kàn rọ àwọn ọkùnrin àtàwọn obìnrin tí wọ́n gbéra wọn sí láyé ìsìn oníkálùkù mọ ara ẹ̀ dájú kọ́ ọ̀gbọ̀n kan tó lè padà láàrin ara wọn kó tó di kí wọ́n forí sí torí àìmọye ìgbéyàwó tó ṣubú pọ̀ nípa ìnà tán oríṣiríṣi ẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ètò. Ẹ ṣé. Ọ̀nà kan náà làwọn méjèèjì tí wọ́n pè wá ìsọ̀rọ̀ sí àìnàtán. Àṣà àti mú tọkùnrin lónìí. Bí obìnrin náà bá pretend tó lè ṣe tó bá pretend tó wọlé vice versa ṣé orí bó tún ṣe wọlé yẹn náà
ohun tó ẹ̀ṣẹ̀ wàá gbé jáde òun bí tí ọkùnrin ṣe ń da inú ilé yín rú tí wọn fọkànbalẹ̀ bẹ́ẹ̀ ni wọn náà ò ní fọkànbalẹ̀ tó fi kó sí àsíá ara rẹ̀ jáde padà. Torí ẹ̀ náà ni mo ṣe sọ wípé àwọn ìwà náà wà ní ọwọ́ obìnrin tá a padà bára wa wí ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ tó yẹ ká kọ́ obìnrin nílé ọkọ là ń sọ̀rọ̀ bá lónìí mi ì fẹ́ da gbogbo rẹ̀ papọ̀. Torí tá a bá dà papọ̀ àwọn èèyàn onímọ̀ yìí tí wọ́n máa mú áwá di yẹ́lẹyẹ̀lẹ wọn ò sì fẹ́ kó di yẹ́lẹyẹ̀lẹ ni. Ọ̀bùn gédégédé tẹ́ ẹ gbẹ́nu léhun odidi àkọlé ní mi ò fẹ́ dà papọ̀ ní. N ò sì ní pẹ̀kẹ́lù lónìí nítorí pé àkọlé odidi ọjọ́ kan gbáko ní. Kódà ju ọjọ́ kan lọ. Hello. Hello. Yes ma. Àmín. Èyà ẹ gbọ́ program yìí èní lẹ kọ́kọ́ gbọ́. Wow, tẹ́ bá lọ sí ìkànnì Facebook lórí Adámimógo bó ṣe orí Adámimógo ẹ bá ń bẹ̀. Ó yá ẹ contribute. Ọ̀rọ̀ ìgbéyàwó àwọn màmá wa máa ń sọ pé kéèyàn mú orí lọ kó mọ̀ mú ẹwà lọ torí orí ni mo ń báyàn ṣe. Ìdílé mi wà téèyàn àforí ṣe fọrùn ṣe tó jẹ́ pé ó lè pé ìlú tó lọ fẹ́ bí wọ́n ṣe máa ń ṣe lọ́dọ̀ ìṣẹ́tọ́ sí àwọn iṣẹ́ yẹn náà Ìbàdàn ọ̀dá o kó fẹ́ bàdàn o tó wá jẹ́ pé ìbàdàn yẹn ti wá create problem gidi téèyàn enjoy marriage yẹn ọdún mo ti di grandma ṣùgbọ́n the wound is there.